débi tí ó yege ìgbésí ayé wa là tókè délẹ̀ ìgbésí ayé yẹn là tókè délẹ̀ kó má bàjẹ́ débi tí ó yege. Ọlá àdókò ọmọ àgbà ayọ̀ wa ní bàbá. Kó má jẹ́ rí débi tí ó yege ìgbésí ayé wa là tókè délẹ̀ kó má bàjẹ́ débi tí ó yege. Allah Al-Qur'anu látòkè délẹ̀ kó má bàjẹ́ débi tí ó yege ìgbésí ayé yìí látòkè délẹ̀ ìgbésí ayé wa látòkè délẹ̀ kó má bàjẹ́ débi tí ó yege. Al-Qur'anu látòkè délẹ̀ kó má bàjẹ́ débi tí ó yege ìgbésí ayé wa látòkè délẹ̀ kó má bàjẹ́. La ilaha illa Allah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Walillahil hamdu. Walillahil hamdu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد صلى الله عليه عبده وسلم. ورسوله على أمة صل وسلم على عبدك Amin. ورسولك Amin. وعلى آله Amin. الأحياء Amin. وصحابته Amin. الطاهرين Amin. ومن سلك مسلكه Amin. إلا يوم يرث الأرض وما عليها Amin. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo sáàdì olúwa ọba tí ó tó sáàdì ọba tí ó ṣe é sáàdì ọba tí gbogbo ayé ń sáàdì ọba tó ti jọ yé gbogbo wa wípé òun nìkan ni ò lẹ́ni tí ó sáàdì Allah. kúrò ní ọ̀dọ̀ ọ̀tá gbogbo wa ẹni tó ti lérí ìpanu lè wá ká tó dáyé òun náà ni èṣù orí báwo nìpanu ó sì ṣe bá gbogbo ọmọ ádámà orí ẹ̀ ló dúró sí mo wá bẹ̀ Ọlọ́run ọba tó jẹ́ pé ńgbà tó dá agbára tán ló ṣẹ̀ṣẹ̀ fún èṣù lágbára òun nìkan ni alágbára agbára tí Ọlọ́run wá fi ń jẹ́ Ọlọ́run láàyè ẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ dá agbára ó ní mo fi bẹ̀ ẹ́ ìpinnu èṣù lórí gbogbo àwọn tá a wà níjókòó yìí Ẹlẹ́dàá bá wa yẹ̀ ẹ́ Amin. èdè bíburú èṣù lórí wa lónìí Ẹlẹ́dàá bá wa sọ́dọ̀ fún Amin. ọ̀nà àgbèrò la awla wala quwwata. Illa billahi al-aliyyil azim. mo bẹ̀rẹ̀ lọ́mí náà pẹ̀lú Ọlọ́run àlá ọlọ́lá jùlọ ológo jùlọ aláṣẹ jùlọ elétè jùlọ ọ̀jọ̀gbọ́n jùlọ onímọ̀ jùlọ Allah. Allah. ọba tó dá gbogbo ayé tó ń bójútó láì kágára ọba tó pínpín ti kálukú fún láì rẹ́nì kankan jẹ Allah. kò sẹ́ni dọ́lọ́run ò ṣe fún Wallahi. aláìní tẹ́lọ́rùn ló ń rojú àròsódì ó pèrè lájọgbé ayé òun náà tún ní àṣàkẹ́ ayé Allahu akbar. kò sẹ́ni kankan dọ́lọ́run ṣàkẹ́ láyé tó bọ́ lọ́run dá májẹ̀mú kankan gbà tó ń bọ̀ ọlọ́run wò ó ṣe lóore Allah. ọba yìí náà ni ọba àṣàkẹ́ ọ̀run o gbogbo ẹni dọ́lọ́run ṣàkẹ́ láyé òun ni kó múra àti sáré èje torí bọ́lọ́run ò bá ṣàkẹ́ lọ́run ó pàdánù kẹtọ́lọ́run ṣe fún láyé Allah. a sì máa dìde
Ọlọ́run máa gbé wa dìde. Ohun tí mo fi láyọ̀ bí mo dé báyìí lásìkò yìí, èmi ò mọ̀ pé ta ni wọ́n fi jókòó yìí sí o. Ṣùgbọ́n gbà mo wá débí, mo wá rí i pé ẹsẹ̀ yín tẹ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Ó bẹ̀rẹ̀ pé. So ẹni bá ti wo fíìmù yìí tẹ́ ẹ jókòó yìí tí ò bá ti ṣoríire láyé ó múrí burúkú alátọ̀run. Èmi ò yìn yín o, mi ò sì pọ́n yín lé torí kò sí tí mo fẹ́ gbà lọ́wọ́ yín. Ṣùgbọ́n tó bá ní iyọ̀ ayé ẹ̀yin lẹ jókòó yìí o. Ẹ wá ṣọ́ra báwo lọ́lọ́run ṣe ní bá yín wí níjọ́ tẹ́ bá pàdé. Mo fi ń ṣe iyọ̀ ayé ẹlòmíì tí wọ́n bá gbé fíìmù yín sí báyìí kò ní ṣe nǹkan míì kan, kò ní ṣe nǹkan míì mọ́. Attention ẹ̀ ó máa dá sọ́dọ̀ yín ni toró máa rí ẹ̀kọ́ kan. Ẹni tó ń kọ̀yàn lẹ́kọ̀ọ́ tí àwọn èèyàn wá ṣoríire lára ẹ̀ tí ó bá fi ní pírọ́blẹ̀mù lọ́dọ̀ Ọlọ́run ìyà méjì ló máa jẹ. Ìyà méjì ló máa jẹ. Má ti dá sí. Alhamdulillah. Ìyà méjì ló máa jẹ. Mo wá bi Ọlọ́run ọba tí fi àánú ẹ̀ ṣàánú ẹ̀dá gbogbo àwọn tá a jókòó ilé mi ìkẹ́ tọ́nu ni Ọlọ́run má jà pàdánù ẹ̀. Lẹ́yìn iná àlìjánà ló kù. Kí ni wọ́n rí? lẹ́yìn iná àlìjánà ló kù. Lẹ́yìn iná àlìjánà ló kù. Ṣẹ́dẹ̀ ra àwọn méjèèjì tó jókòó ti ra wọn Ìjẹ̀bú àti Àfíìsì ni. Yéé! aláwo. Bàbá dúdú àjọba pupa. ẹ̀dá bẹ́ẹ̀. Ẹni bá ti wò yín tí ò bá ti kẹ́kọ̀ọ́ bàbá ìpàdé máa ń kọ́. Àdìyá kan tó wà níbà yìí tó máa jẹ́ ṣe bàjẹ́ ojú ilé yìí yẹn. Wallahi billahi azim mo máa wò yín gán pé ẹ̀ ń kọ̀yàn lẹ́kọ̀ọ́ olóríire tó ti ń ṣoríire tẹ́lẹ̀ ó ń ṣe sí olórí burúkú ó lè dolóríire lára yìí tẹ́jọ́ bọ̀ yìí yorùbá yìí ò mọ̀ ọ̀rọ̀ yìí dàbí àwọn oníwàásí ni tó jẹ́ pé òun tàn mọ́lẹ̀ fáwọn èèyàn ìdí ẹlòmíì wá ṣókùn yẹni kó ṣayé wá mo bí Ọlọ́run lẹ́ẹ̀kan sí iyọ̀ ayé nìyí o ẹ̀ ní dòbù pẹ̀lú àṣẹ àtàgbàrọ̀ Ọlọ́run tó máa sọ yín dòbù kò ní dáadọ́wọ́ fún yín ọ̀dà náà ó náwó náà kò pọ̀tẹ́. Inna billahi al-aliyyil azim. Kí á tó bẹ̀rẹ̀ sí Al-Qur'an mo tó